mo ti kọ wíìlì mi àti ibi tí mo fẹ́ kí wọ́n sin mí sí. Kẹ́mi Afọlábí ṣàlàyé ohun tó fi ṣe bẹ́ẹ̀. Àwọn onífújì ti sọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ sí K1 The Ultimate. Ohun tí Fúnkẹ́ Akíndélé ṣe fún mi rèé tí mi ò lè gbàgbé láíláí. Òṣèrébìnrin ṣàlàyé. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Kẹ́mi Afọlábí tó máa ń kópa nínú eré. Ṣàdédé làwọn èèyàn ò rí nínú eré. Lẹ́yìn ìwádìí ni wọ́n gbọ́ pé àìsàn kan ti da dùbúlẹ̀ tí kò sì lè jẹ tàbí mu tó sì lo ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nílé ìwòsàn tìjọba. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ àtàwọn ọmọ Nàìjíríà tí wọ́n dáwó fún láti gba ìtọ́jú. Kẹ́mi níbi tí àìsàn náà lè dé, òun ti kọ wíìlì òun àti ibi tí òun fẹ́ kí wọ́n sìn òun sí nítorí pé òun rò pé òun ò lè yẹ àìsàn náà. Ó ní àìsàn náà kò ní ìwòsàn ṣùgbọ́n ẹni tó bá ń ṣe nílò láti máa lo oògùn ní gbogbo ìgbà. Ó wá ní Fúnkẹ́ Akíndélé, Tóyìn Abraham àti Mercy Aigbe ló ṣètò bí àwọn èèyàn ṣe dáwó fún òun. Ó ní ohun tó gbomijé lójú òun ni bẹ́ẹ̀ nìkan ṣe sọ pé ṣèbí òun ní mọ́tò àti ilé àti pé òun wà lára àwọn tó máa ń fi nǹkan bẹ́ẹ̀ ṣàkó lórí ẹ̀rọ ayélujára. Ó wá dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún àdúrà àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún un àti ọ̀rọ̀ ìmọ́kànlé tí wọ́n fún òun. Àwọn èèyàn sì wá ń gbà ládùúrà fún un pé àìsàn náà kò ní mẹ́mìí rẹ̀ lọ, fọ́lọ́run yóò túbọ̀ fún un lálàáfíà. Òwe Yorùbá kan ló sọ pé ìsúnmọ́ ni iṣẹ́ ẹni. Ọ̀rọ̀ yìí ló ṣe mọ́ àwọn tó súnmọ́ Fúnkẹ́ Akíndélé tó ń sọ pé èèyàn dáadáa ni. Òṣèrékùnrin ilẹ̀ wa ti sọ pé iṣẹ́ tóun gbowó tó pọ̀ jù Fúnkẹ́ Akíndélé ló bá òun wá tóun ò sì lè gbàgbé oore náà láéláé. Ọkùnrin náà tó ń jẹ́ Ọlákúnlé Da Silva sọ pé ẹni tó bá súnmọ́ Fúnkẹ́ ó gbọ́dọ̀ jẹ́ olóòótọ́, tẹ́ni náà bá ti ṣe bẹ́ẹ̀ yóò gbádùn Fúnkẹ́ Akíndélé. Bákan náà ni òṣèrébìnrin ilẹ̀ wa ti dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́, ìyẹn Debbie Shokoya fún àtìlẹ́yìn tó ṣe fún fíìmù rẹ̀. Debbie Shokoya gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ wípé ọkọ òun pòrúurú nígbà tí fíìmù tóun gbé sí ìkànnì YouTube òun kò ṣe dáadáa bó ṣe yẹ. Yorùbá ní kóun bá Fúnkẹ́ sọ̀rọ̀ kí bóun polówó kí àwọn olólùfẹ́ rẹ̀ lè bá òun wò. Ó ní bóun ṣe sọ fún Fúnkẹ́ ló bóun polówó àti wípé eléyìí kéré nínú oore tí Fúnkẹ́ Akíndélé ti ṣe fún òun. Bẹ́ẹ̀ náà ni Bísọ́lá Badmus náà dúpẹ́ lọ́wọ́ Fúnkẹ́ Akíndélé fún àdúrà àti àtìlẹ́yìn tó ṣe fún òun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ń sọ̀rọ̀ Fúnkẹ́ wípé èèyàn dáadáa ni tí wọ́n sì ń gbàdúrà fún pé òkè òkè lọ́lá rẹ̀ yóò máa lọ. Wọ́n ti ní kò lè burú mọ́ ni kó má kó ẹnìkan mọ́ ni. Ọ̀rọ̀ náà ló ti ṣe mọ́ K1 The Ultimate látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú Àbújá tí wọ́n sì fòfin dè wípé kò ní lè fò fóṣù 6. Lẹ́yìn tí K1 The Ultimate bẹ̀bẹ̀ ní Pasuma náà ti jáde síta láti wá bá K1 bẹ̀bẹ̀ wípé kí wọ́n dáríjì. Bẹ́ẹ̀ náà ni Fẹ́mi Adébáyọ̀ náà bá bẹ̀bẹ̀ káwọn èèyàn dáríjì. Ohun táwọn èèyàn sọ ni wípé bóyá ààrẹ orílẹ̀-èdè ló ní kí K1 The Ultimate bẹ̀bẹ̀ nítorí wọ́n ní K1 kò kí ń fẹ́ràn kó máa bẹ ẹnikẹ́ni. Táwọn èèyàn kan sì sọ pé onígbéraga sì ni pẹ̀lú. Bóyá ìjọba wa ti wá gbé ìbéèrè tàbí wọn kò ní gbé ìbéèrè, àwa ò mọ̀ báyìí o.